Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ó ga ọ́, ó ga ọ́, ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Eléyìí lágbára o. Kí ni nǹkan tí kábíyèsí fẹ́ gbà? Kí ni nǹkan tí kábíyèsí tún ń wá? Ṣé ẹ mọ̀ pé kábíyèsí náà ń dá wàhálà kúnra wọn? Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin tí gbogbo awuyewuye àwọn ọmọ Naomi àti àwọn olórí wọn yẹn, kábíyèsí tí kábíyèsí tó ló ń fà á ńlẹ̀ òun ló pọ̀ jù. Tòkì tí kábíyèsí gan fọwọ́ ara wọn fà òun ló pọ̀ jù. Kọ́lọ́hun kó ṣàánú wa o. Kọ́lọ́hun kó bá wa tún kábíyèsí wa, kó bá wa gbéga. Ó jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó wà pẹ̀lú wọn. Wọ́n ní kábíyèsí pé ó lọ bá Zainab. Bó lọ bá ni pé ó pè é lórí fóònù pé kí Zainab wá, pé òun ní ọ̀rọ̀ tó fẹ́ bá sọ. Tó bá wá ṣe cleansing ní kó padà sí ọ̀dọ̀ òun, wá ṣe cleansing. Pé bó ṣe máa fọ́kọ káàkiri nìyẹn o. Pé òun rí pé kò tíì ṣe cleansing ló ṣe ń fọ́kọ agbélé, agbéjùlé, àtúgbé mi, àtúgbé jùlé, àtúgbé tìbí agbéjùlé. Pé òun ló ń bá a lọ yẹn o. Pé tó bá ti ṣe cleansing, wọ́n máa fọ́kọ káàkiri ni o. Wọ́n ní Zainab wá sọ fún, á bèrè lọ́wọ́ kábíyèsí pé kí ni ìtumọ̀ cleansing again. Cleansing tóun ti ṣe, tá ti jọ ṣe lọ́gànjọ́ òru níjọ́ kìíní, ṣé o ti gbàgbé? Ṣé bá ti ṣe cleansing? Ó ní kò tí ì tó pé yìí kú cleansing mi. Kábíyèsí ní Zainab wá sọ fún pé kábíyèsí òun ti lọ nìyẹn. Pé odò kì í lọ, kò ń ṣàn lọ kó tún bojú wẹ̀. Ó lóun ti lọ. Kábíyèsí, mind your own business. Mind your own, kó fòun lọ́rùn sílẹ̀. Kí ni tiẹ̀ pẹ̀lú cleansing tó? Ó ní tó bá yẹ pé cleansing, ọmọ Ẹ̀dó lòun. Bí àwọn Ẹ̀dó ṣe rí wọn kì í rúpò. Kò sí ibi tí wọ́n bá dé báyìí, wọ́n máa ń gbé first ni wọn kì í gbé last. Wọ́n ní kí èmi máa bọ̀ kí n wá ṣe cleansing fún pẹ̀lú tare fún ti kíni. Ó ní tó bá ṣe pé bó ṣe máa gbọ́kọ̀ kó máa gbé jùlẹ̀, wọ́n máa gbé ẹ náà. Ó ní kí kábíyèsí gbàgbé yẹn. Kábíyèsí gbàgbé yẹn, ohun ọmọ ọdún tóun ti wá. Ó ní cleansing ti ìlú wọn. Ó ní kó gbàgbé pé wọ́n ti ṣe gbogbo, wọ́n ti ṣe mọ́ṣẹ́. Pé kí kábíyèsí gbàgbé o, kó má dá sọ́rọ̀ òun. Fèsì àwọn ìyàwó 6 tó lọ ní àbí 7 náà ló wà lọ́wọ́ ẹ̀. Kí n tòun gbàgbé tòun o, gbójú kúrò níbi tóun wà. Kò sáàyè, kò sọ́nà lọ́dọ̀ tòun. Kí ni ìtumọ̀ cleansing or no cleansing? Èwo ni ritual cleansing? Àìmọye cleansing kó wá bá wọn nílùú òun, ìlú wọn. Àwọn gangan náà ni òrìṣà pọ́nńbélé. Pé kí ni ìtumọ̀ yẹn? Wọ́n nígbà tó sọ fún kábíyèsí tán. Pé kábíyèsí ò rí nǹkan sọ. Kí ni ti kábíyèsí wá sọ fún un pé by the way, kí ló dé tó fẹ́ lọ bá fọ́kọ? Ó yẹ kó máa bèrè lọ́hùn. Ó dẹ̀ yẹ kí ó máa gba permission lọ́wọ́ òun. Ó fẹ́ lọ máa fẹ́, ó fẹ́ lọ fọ́kọ. Ìyẹn ní ti rí kíni. Kí ni ìtumọ̀ yẹn? Tó máa gba permission. Tí kí ni fi ṣe? Tó fi jẹ́ pé wọ́n ni bàbá òun. Àbí wọ́n ni ẹni tí ó bí òun. Àbí wọ́n ẹni tó máa fi àbọ̀ sí. Ó máa fi àbọ̀. Ó máa jábọ̀ fún tóun bá fẹ́ ṣe nǹkan tóun fẹ́ ṣe. Kí n tòun pẹ̀lú tiẹ̀. Wọ́n ní Zainab kó finish kábíyèsí. Kó mind àwọn tó gbé sáàfin. Pé queen lásán, Naomi lásán tó gbé. Ẹyọ kan yẹn pé ó ju gbogbo àwọn 6 tó gbé sáàfin lọ. Ó lójú gbogbo àwọn 6 tó gbé sáàfin lọ. Kí ni nǹkan náà? Mariam. Naomi. Naomi yẹn ju igba obìnrin lọ. Fún gbogbo nǹkan, gbogbo qualification tó ń wá lára obìnrin. Ó ju igba obìnrin lọ bó ṣe wà bẹ́ẹ̀. Queen Naomi nìkan ti tó fún ẹ. Kí ló tún wá ní ẹ̀gbẹ́ òun? Tó ń wá
ṣe kíni. Kó gbàgbé tòun, òun ò sí nínú gbogbo àwọn I never chop o, àwọn ìyàwó tó gbé sáàfin. Òun ò ráyè. Naomi nìkan lòun respect nínú gbogbo wọn. Kí kábíyèsí kó mind the business tì. Èwo ni pé kóun wá tọrọ ààyè, kóun tó tẹ̀síwájú. Orin ìlú wo nìyẹn? Kí kábíyèsí má gbé yẹn wá o. Àmàlà tí ò lọ bẹ́ẹ̀. Kó má ti ẹ̀ dábàá yẹn. Kí kábíyèsí fòun sílẹ̀. Oníbàárà kábíyèsí kó lè bọ̀. Òun ò fẹ́ gbogbo pálapàla yẹn. Òun ò tiẹ̀ fẹ́ kó bá ti ẹ̀ dá sọ́rọ̀ wọn. Òun ti lọ nìyẹn. Wọ́n ló finish kábíyèsí. Kí ni ìtumọ̀ ìṣe kábíyèsí gan-an wà? Kábíyèsí wá iye tó ń wá bẹ́kúnbẹ́kún. Bẹ́ẹ̀ láti sọ pé kábíyèsí gangan ló ń fa gbogbo ìfàkúfà. Rẹ́dẹ̀rẹ́dẹ̀ táwọn olórí yẹn gan fi ń yí. Torí ẹ̀ làwọn olórí yẹn ṣe bá ń rìn fín. Kí ni tiẹ̀ pẹ̀lú Zainab? Zainab ti wá, ó ti lọ. Kí tún ní tiẹ̀? Wọ́n ní kó fèsì Naomi. Naomi ni the best of the best nínú àwọn ìyàwó tó fẹ́. Pé Naomi kan ṣoṣo pé èèyàn ó ti tó kó ti yó kábíyèsí. Àfọwọ́ àfọwọ́ sílẹ̀ wọ́n tó ti ní èèyàn gidi lára. Fine woman lára. Integrity woman of substance. Òun ni Naomi. Kí ni ti tòun láti máa sọ pé kóun wá take permission kóun tó tẹ̀síwájú lọ fọ́kọ. Fílẹ̀ tó fi clean sílẹ̀. Ó clean òun ò clean kó kò gbàgbé yìí. Òun ti mọ nǹkan tó òun ṣe. Òun ń ṣe ọmọdé. Ó ní nǹkan tó sọ fún kábíyèsí ní pé kí kábíyèsí ya mẹ́nu kúrò ńbẹ̀. Òun ń ṣe ẹrú kábíyèsí mọ̀. Kí kábíyèsí ya tètè fèsì àwọn tó victimize ní ààfin. Òun yàtọ̀ sí wọn. Kí n tó pé kí kábíyèsí ya tètè surrender. Kó mẹ́nu kúrò lọ́rọ̀ ṣíkẹ̀nà. Àbẹ́ẹ̀gò. Oríṣiríṣi. Ẹ̀yin èèyàn mi. Ṣé ẹ gbọ́ àbẹ́ ìdáhùn? Ẹ bèèrè pé kí ni ìtumọ̀ tí kábíyèsí wá ń ṣe? Kí ni ìtumọ̀ yẹn nínú ọ̀rọ̀? Ẹni tó ti lọ tó tún lọ fẹ́ èèyàn ńlá láì ṣe àwọn yẹpẹrẹ èèyàn. Wọ́n á tún pàṣẹ lé lọ́wọ́ pé kí ló tí ò wá tọrọ permission lọ́wọ́ ẹ̀. Wọ́n ní dédé yẹn finish kábíyèsí o. Pé kábíyèsí gan kí ló dé? Tẹ́ mọ ara yìí tí ẹ mọ. Tẹ́ fèsì iṣẹ́ tí ewu dẹ̀ ní ká máa wo aago nǹkan tó ṣe. Kó fòun sílẹ̀ o. Òun ò ráyè gbogbo sẹ̀rẹ̀rẹ̀ pé ó fẹ́ bá òun ṣe yìí. Ó ga o. Ní ìyẹn náà dà. Àbí ìyẹn náà dà. Oríṣiríṣi ayé èèyàn mi mo ní kí n sọ fún yín pé kí ẹ tún gbọ́ nǹkan tí kábíyèsí tún sọ. Ẹ tún gbọ́ nǹkan táwọn èèyàn tún sọ nípa kábíyèsí. Kí ni ti kábíyèsí? Kí ni ti Zainab àti kábíyèsí? Kí ni kábíyèsí tó ń wá lára Zainab? Zainab ti lọ. Ó ti ṣẹ́ kọ́nà mọ́ lọ́wọ́. Zainab máa dàbí àwọn gbàtú ẹ̀yà wọn. Àwọn tí yẹ pé wọ́n mọ nǹkan tó yẹ kán ṣe. Ọkùnrin kan ṣo pé báwo ni kábíyèsí ò fi ní fúùlù yín. Ó máa fúùlù yín, ó máa lórí yín nílòkulò. Ẹ̀yin èèyàn mi ò jèrè iṣẹ́ bí ṣe ń tẹ́tí sí wa bá ṣẹ̀kẹ̀ bá like kékeré bá ìtókì sí comment section. Ẹ ṣé gan bye.